Àfọmọ tó ń yọ́ nílé Ifá kò sẹ́ni tó máa sọ wípé òun ò mọ orin ọ̀ṣẹ́ àwòko
àbóhùn ò tiẹ̀ gbádùn ẹ̀. Wọ́n ní tá a bá mọ erin a máa gbóhùn erin, bá àti ẹ̀ mọ ọ̀sà àṣà ń jiyọ̀ lọ́bẹ̀. Mo kí gbogbo yín o, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Ìṣẹ̀ṣe Làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín. Ẹ mi fún wa lára wípé mo ti wà níbí nídìí, bí ẹ bá mi sọ fún Ajírò pé mo ti wà níbí nídìí. Ẹ sọ fún Ọ̀rọ̀gúnléèlà pé mi àbúrò yín ọmọ kékeré inú ilé yín, mo ti wà níbí nídìí pé tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ máa pín. Ìbà Olódùmarè o, kábíyèsí rẹ̀ Olódùmarè, bàbá ìbà yèyé, ìbà àti wáyé ọjọ́, ìbà àti wọ̀ oòrùn, ìbà gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀ṣẹ̀ ayé, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, àgbàlagbà, oyún inú àṣẹ ẹ̀dí, gbogbo yín pátápátá mojúbà yín o. Ìbà ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú omi, pátápátá ìbà ni mo ṣe fún yín. Ẹ jẹ́ kójú mi sẹ́, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní ìmọ̀ ìbọ̀dọ̀ mọ́ ni. Ojú àgbo òrìṣà tá à ń péjú bọ̀ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà yìí tí à ń ju gbogbo ìlú káàárọ̀ òjì pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní ìmọ̀ ìbọ̀dọ̀ mọ́ ni. Àfi èyí tí mo bá ti dá ṣe báyìí kóró má ṣá ìgbà. Mo júbà gbogbo ẹ̀yin babaláwo, mo ṣe ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ ṣíṣe. Ẹ jẹ́ kí ojú mi ṣe. Mo júbà gbogbo ẹ̀yin oníṣègùn pátápátá, mo ṣe òòṣà ṣègùn. Mo júbà gbogbo ẹ̀yin jáwéjáwé, gbogbo ẹ̀yin jáwéjáwé náà ni oníṣègùn. Mo júbà gbogbo ẹ̀yin ìyá mi o. Ẹ jẹ́ kó máa jú mi sọ pátápátá, gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo ẹ̀yin ọlọ́dẹ, gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ìyá wa àti bàbá wa nínú ìṣẹ̀ṣe, gbogbo yín pátápátá ni mo júbà yín. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Nítorí wípé kí ni àdáṣe ní ìmọ̀ ìwà gbọ́dọ̀ wọn mọ̀ ènìyàn. Mo júbà ìyámọ̀pó, ìbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣe mo júbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀dẹ̀ tí ò ṣoje. Gbogbo lákìrí bótó aláìlójú awẹ́, gbogbo ṣìkóṣòwò pátápátá ìbà mi ṣe. Ẹ má gbàgbé, ẹ jẹ́ kó yẹ mí. Mo júbà ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi, ọ̀pàkẹ́ ọ̀làkẹ́, alágogo idẹ, ọ̀rọ̀ pẹ̀lú lédè kò ní òun. Ẹ̀yin ìyá mi, ẹlẹ́yẹ, àfínjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko, ajímájọ nǹkan tó léèkún. Mo kí yín, ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Torí wípé mi ò bá tọ́ni sọ pé ẹ̀yin olókìkí àárọ̀, olókìkí ọ̀sán, olókìkí ọ̀rọ̀, olókìkí àti olókìkí gbogbo ìgbà, gbogbo ọjọ́. Èmi ni mo sọ wípé gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá wọ ẹyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọ̀kì láéláé, torí wípé ìwọ ni. Kábíyèsí o ẹ̀yin ìyá mi. Gbogbo ayé ló mọ̀ yín sí olókìkí òru, ní gbogbo ìgbà lẹ́yìn jẹ́ olókìkí lọ́dọ̀ tèmi. Mo júbà yín, ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe, mo fẹ́ máa wọnú àgbà mi ètò lọ. Ẹ má gbàgbé, ẹni àsìn kí n bá dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó. Ẹni lẹ́ǹkan kan kí n máa di ọ̀gá, ẹni kí n má bàa dán àṣẹ ọ̀bẹ, torí ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé tí wọ́n bá ti ń má kéré, tí ò bá ti jọ kọ̀ǹkọ̀, wọ́n máa ń jù lẹ́nu. Bá gbé jù lẹ́ báyìí ni wọ́n gbé léra. Mo kí yín o, gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ní wákàtí yìí, àtẹ̀yìn tẹ́ tí máa wò mí lẹ́yìn tí bá ṣe ètò yìí tán. Mo júbà yín, ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Àfi tí mo bá ti dá ṣe báyìí kúrò má ṣá ìgbà. Gbogbo yín pátá ni mo bí. Béèrè ni mo béèrè. Mo kí yín ìyá wa, ìyá Oòduà Adéṣínà, bàbá wa Ẹlẹ́sìn Àjàyí. Ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin bàbá mi tí ẹ̀ ń darapọ̀ mọ́, tí ẹ̀ ti kọ́ńtà tẹ́ fi máa kọ́ mi, bàbá mi Prince Adéwálé. Mo kí yín gbogbo pátápátá ni mo kí. Mi ò lólódì ẹnì kankan. Ẹ bá mi pín ètò yìí. Mo kí yín, ẹ káàbọ̀. Bóyá àwọn kan ṣì wà níbi iṣẹ́, ẹ mọ̀ páwa ń tiwa. Àti ìníṣẹ́ bá à ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ so ilé náà la ṣì wà báyìí. Tí àwọn bá ti dé stage kan, àwa náà á jára mọ́ padà gẹ́gẹ́ bí a ṣe ń ṣe tẹ́lẹ̀. Mo ti fẹ́ kọ́kọ́ rẹ́rìn náà. Ẹ̀yin náà mọ̀ pé ìpele yìí kò mọ́ mi lára. Ẹ jẹ́ kí n gbé sẹ́gbẹ̀ẹ́ kan torí Ọlọ́run. Ẹ sunkún kú ni. Èyí ò ṣùkà. Ẹ máa sun ẹkún, ẹ máa sun kú ni, ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún yín. Kí ló fa ẹkún? Fún ẹ̀yin ẹlẹ́sìn àjòjì. Mi ò fẹ́ sọ̀rọ̀ àwọn Christian tẹ́lẹ̀.
ṣùgbọ́n mo rí comment section, mo dẹ̀ rí àwọn videos kankan. Kí ló fa ẹkún? Kí ló dé tẹ́ ń sunkún? Ẹ̀yin ẹlẹ́sìn àjòjì. Lókè on top wetin lẹ́ ń sunkún. Bàbá wa kan ti kọrin. Ó ní ojoojúmọ́ lẹkún alábòsí. Ojoojúmọ́ báyìí òun ni ẹkún alábòsí èèyàn. Kò sí ìgbà kankan tí alábòsí fi ń nísinmi. Ọjọ́ ikú gan kò tún ní nísinmi. Lẹ́yìn ikú gan kò kí ń nísinmi. Ẹ fẹ́ mọ̀dí? Torí wípé alábòsí kì í ní ìtẹ́lọ́rùn. Kò sí ẹni tó lè understand feelings alábòsí nítorí wípé òun gan fúnra rẹ̀ kò understand feelings ara ẹ̀. Alábòsí gangan fúnra rẹ̀ òpònú èèyàn ló ń pè bẹ́ẹ̀. Alábòsí. Ẹni tó pọ̀dà, tó ponú, tó ṣunú, òun ni wọ́n pè ní alábòsí. Kí ló fa ẹkún? Ẹ̀yin ò lè sọ nǹkan tó ń pa yín lẹ́kún. Torí kò yé yín gangan fúnra yín ìdí tẹ́ ẹ fi ń sunkún. Tí wọ́n á lẹ́ wá rò. Ẹ ní padà rí ọ̀rọ̀ tí aráyé máa padà mú ọgbọ́n jáde láti ọ̀rọ̀ tí ẹ ń sọ yẹn. Tẹ́ ẹ fẹ́ sọ ìdí ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹ ń sun ẹkún kiri bí egbére. Lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ ìyẹ̀ta ni. Ẹ wá ń sun ẹkún kiri lórí social media. Àwọn comment section yẹn kò yé mi dáadáa. Mo mọ̀ jẹ́ kẹ́ ẹ sunkún láàrin ijọ́ méjì mẹ́ta ni. Àwọn comment wọ́n tún tag alájà wọn. Bóyá o ṣèbẹ̀ ní ìṣẹ̀ṣe wà ní sí ìṣẹ̀ṣe mọ́. Really? Ìyẹn ni wípé nínú bẹ́ẹ̀ ṣe ponú sí tẹ́ ẹ pọ̀dà sí. There is a bit of ibì kan níbi okùn àyà yín tẹ́ ẹ mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ọjọ́ ayé yín àbòsí lẹ fi ṣe. Rìkíṣí ọ̀tẹ̀tẹ̀ ń bẹ̀lẹ̀kún lẹ fi ṣe. Ẹ̀yin tàgì oníṣẹ̀ṣe ẹ̀ ń sọ̀rọ̀ sí oníṣẹ̀ṣe ẹ bọ́ sí comment section ẹ̀ ń kọ́ rádaràda lọ́rọ̀. Ẹ̀yin gbé kámẹ́rà sí iwájú ẹ̀ ń wo ojú kámẹ́rà nítorí nǹkan tí Ọbásanjọ́ ṣe ẹ fẹ́ wọnú fóònù yín. Kẹ́ ẹ fa gbogbo àwọn oníṣẹ̀ṣe tó wà ń bẹ̀ kẹ́ ẹ fà wọ́n bọ́ síta. Mú kí yín bàbá wa Ògúnbọ́ládé Ọládìméjì. So ẹ̀yin sì mọ̀ wípé àwọn ibìkan wà àwọn ẹnìkan wà orí ni wọ́n à ń pè wọ́n kì í fi wọ́n tẹ̀lé láéláé. Ọba wa ló máa ń sọ kinní kan wípé ẹgbẹ́ iṣu kọ́ niyán. Kò sí bí iṣu bó ṣe jẹ́ wípé iṣu ni wọ́n ló go through process tó fi di iyán yẹn. Ẹgbẹ́ iṣu kọ́ tún ni iyán. Ọba ju ọba lọ lórí àpèrè ọba. Ẹ̀yin ò mọ̀ yẹn tẹ́lẹ̀ tó wípé ẹ bẹ̀rẹ̀ sí ní infiltrate sí di ipò àṣẹ wa. Kó tó di wípé ẹ bẹ̀rẹ̀ sí ní jà fún nǹkan tí gbogbo ayé yìí lẹ fi gbógun tì. Ṣẹ́jọ́ yín ni. Ẹjọ́ yín kọ́. A ní kẹ́ sọ́nù. Ẹ̀yin fúnra yín lẹ bẹ̀rẹ̀ complain láti lè tẹ̀lé egun ni. Nígbà tá a wá ní kẹ́ sọ́nù pátápátá kí egun yẹn má bàa ha yín lọ́kùn kẹ́ má bàa kúkú yà. Ẹ sọ wípé ẹran díẹ̀ ṣì wà níbẹ̀ tẹ́ fẹ́ lọ gbé hànú. Nígbà tí ẹ lọ ẹ gbàgbé consequences wípé egun òun lẹ gbé dání. Ẹ ṣe sọ ẹran yẹn tó wà ní ibi tó wà dangerous níbi egungun yẹn òun ni ojú yín làlámọ̀ rí yín
ló tan ojú mọ́ pé fẹ́ lọ gbé jẹ. Kàkà kẹ́ ẹ rẹ́ran gbé jẹ, ẹ fi ẹran sí ẹnu tegungun ni. Ẹ padà mọ àádùn ẹran yẹn mọ́. Egungun yẹn jẹ́ ìbàdàn bó tilẹ̀ jẹ́ pé ẹran rẹ̀ ló ń láti jẹ. Ní ìgbà tí social media ń gbóná lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, tá à ń sọ wípé ká gba ilẹ̀ wa, tá à ń sọ wípé àwọn ọba ò láṣẹ, tá à ń sọ wípé ipò àṣẹ tí a fi ń jẹ́ ọmọ káàárọ̀ òjíire ayé ibẹ̀ ti bàjẹ́, ilẹ̀ tó kó ti olúkúmuṣu, wọ́n ti kó mí ẹran, wọ́n ti dà á sílé ẹṣin, wọ́n ti kó mí ẹṣin, wọ́n ti gbé yẹn sílé ẹran, wọ́n wá mú orin irun wájú báyìí, wọ́n mú mọ́tì pàkọ́. Ṣe bẹ́ẹ̀ ká gidi borí bíi fáàní Ìgbò ni. Èpè tẹ́ẹ̀tì ìṣẹ́lẹ́nu yín sí àwọn tó wà lórí social media tá à ń sọ̀rọ̀ Yorùbá nation. Mi ì lérò pé ó exist. Tógún lẹ fi bá wa jà. Ẹ bá wa jà physically, spiritually, emotionally, psychologically, otherwise. Gbogbo nǹkan tó wà lárọ̀ọ́wọ́tó yín pátápátá lẹ kóra yín síta bí ìkùndí lórí social media lábẹ́lẹ̀ abẹ́rù bá àmọ́ ni. Òun ló fi jẹ́ wípé ètò yẹ ká fi mú ètò yẹ ká mú pọ̀ àwọn tó ń ṣe Yorùbá nation tó àwọn ìdílé tó ti lè tó. Àṣàsí àti ẹ̀fún àti èdì gbogbo wọn pátápátá àti àbìlù lẹ lọ́pàá ọ̀tán wọn tí wọ́n fèsì ara wọn. Wọ́n sọra wọn di kìnnìún àti ajá, wọ́n fa ara wọn ya pẹ́rẹpẹ̀rẹ. Wọ́n fira wọn ṣe ẹlẹ́yà, wọ́n fira wọn ṣe ẹ̀sìn. Ẹ ti gbàgbé, inú yín wá ń dùn lórí social media. Ẹ̀ ń ṣẹ̀sìn ara yín. Ẹ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn tó ń jà yẹn. Ó wá ń dùn yín wípé òṣàtọ́lá ò sí lára wọn. Èmi ò sí lára wọn. Tó rọ́mọ olúfẹ̀ lè mi. Ṣé o wá rí ẹ̀fún, èdì, àbìlù, àṣàsí, ẹ̀ránsí, èpè, ẹrú olúfẹ̀ làwọn ń ṣe. Báwo lẹrú olúfẹ̀ ṣe rójú ráyè tó máa fẹ́ rójú ráyè nílé ayé ẹ̀ láti kọlu ọmọ olúfẹ̀? Ẹ rí pé kò lè ṣeé ṣe. Torí ẹ̀ lẹ̀ ṣe lè gbọ́ orúkọ mi lọ ẹnu gbogbo àwọn tó ṣe sága tó bẹ̀rẹ̀ sí ní para wọn jà, tó bẹ̀rẹ̀ sí ní fara wọn jà. Ṣùgbọ́n kò tọ́ sí lẹ́nu láti bọ́ síta láti analyze ìgbésí ayé wọn. Torí wípé oyè tó kan ará àhò ni ó padà kan ará ẹ̀dẹ̀. A kì í bẹ́ orí kí ọrùn sọ pé kò sí tó kàn ń bẹ̀. Ṣó ti yé yín? Gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn ẹ padà fi rẹ́wù àwa yìí lára. Inú yín wá ń dùn, ayọ̀ yín wá kún. Ẹ wá lọ jókòó, ẹ wá ń gbáfẹ́ lójú ẹ̀mí tí ẹ ti paná Yorùbá nation. Mo sọ kinní kan fún yín, mo tí ẹ ṣì bá ṣì ní somebody like me. Mo mọ̀ pé irú mi pọ̀, irú Olódùmarè mi ò sí. Tírú èmi tí mo ṣì wà, ojú ẹ̀mí mi láìpẹ́ láì jìn la máa gba ilẹ̀ wa. Torí wípé kò sí bí ọmọdé ṣe lè gbọ́ngbọ́n tó kó má sùn tílẹ̀ fi mọ́ gan kó sáré dé oko kó má kú tì. À ń sọ̀rọ̀ nípa pé ká gba ilẹ̀ wa. Ẹ̀yin wá jókòó, ẹnu ọpá nẹsẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní yọ kòmó wọn
láàárín àwọn kí àwa tá à ń ṣe Yorùbá nation ká má tí ì ṣe àṣìṣe kékeré kan ni ẹ ti bá wa fẹ́. Ní ọjọ́ kìíní àná tá à ń sọ̀rọ̀ àwọn ọba ọmọkùnrin kan mà fi kọrin ó ní ẹ̀kan lọ́ọ́ fi àṣẹ ṣe lọ́wọ́ wa kò yé wa ńṣe ni wọ́n brainwash wa torí ìgbà tí wọ́n bá fẹ́ mú wa ó ní káṣẹ kó padà sẹ́nu ọba kíní kan kó ṣe kíní kan sẹ́nu ọba ṣe bá a lọ lọ́ta agunníyàn apariwo afẹ̀sọ̀sọ́ ẹ láàrin respect ó tún yà àwọn kan tún kọ̀ ọ́n síta bí ọmọ ọdún mẹ́jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ má bínú ṣe lẹ̀ ń jí mú ni ẹ wá ń sun ẹkún wípé Ọbásanjọ́ ó yẹ̀yẹ́ àwọn ọba yín ṣé àwọn ẹrú ẹgbẹ́ yín àwọn àgùntàn ẹgbẹ́ yín tí ẹ fi há ipò àṣẹ ní ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀yin kìrìsìtẹ́nì kí lẹ pera yín ẹni àtọ̀ yín àgùntàn òun ni Bíbélì fi yín wé ẹ̀yin mùsùlùmí ẹrú òun ni Quran fi yín wé àwọn bàbá wa dẹ̀ ti sọ wípé bọ̀ọ̀lù àgùntàn wò ẹ wá ní kó má ṣe ṣe àgùntàn. mo ń bọ̀ àmì ìgbé ọ̀kan náà. mo bí ìlórun fọ̀bẹ títa ló ń dáná ó fẹ́ máa rùn bí ọbẹ̀ àwọn bàbá wa ti sọ wípé bọ̀ báyìí òun àgùntàn kì í ráyè bá àyàn wíjọ́ tó máa fi mú débi tó máa lọ tó máa ti lọ pa ó ṣe máa wò bọ̀ rèé. Agaga sang the song mi ò dẹ̀ ní orin yẹn mọ́ but nítorí copyright mi ò fẹ́ play ẹ̀ lórí ètò I just refer to it. ẹ̀yin mùsùlùmí ẹrú lẹ pera ní ìgbà tó ti ń dẹ̀ èèyàn ó jẹ lè mọ̀ mú kí ló ń wá nídìí ipò sẹ́ríkì ṣebí wọn kì í pín tán ajá kò kàn lè mọ̀ mú ìtàn ajá tí kì í kan lè mọ̀ mú yẹn lẹ́yìn gangan fẹ́ jẹ kí lè ń wá kiri kí ló sọnù lọ́wọ́ yín kí lè fẹ́ jẹ́ nípa fún àbòsí tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ alábòsí kì í tó fún ṣe rí wípé kò lè rí nǹkan gidi tó tangible sọ. ṣé ọ̀run lẹ ti fẹ́ kán lọ mú ọba wa ni àbílẹ̀ ayé tá a jọ wà yìí ṣe bá àárín ara wa náà ni wọ́n ti máa mú ọba jáde bó tilẹ̀ jẹ́ wípé process wọn mú ọba ti bẹ̀rẹ̀. Ọbásanjọ́ ló gọ̀ ó gọ̀ ó tún fẹnu họra gbogbo ẹni mo fi sọ ó gọ̀ ni opportunity comes once tó ti rí opportunity yẹn ó yẹ kó lò dáadáa kó lò délẹ̀délẹ̀ tí ìbá ṣe pé ó gọ̀ ni irú bó ṣe sọ fún wọn pé kán dìde tí wọ́n dìde yẹn sọ́wọ́ kan náà tó ní kán jókòó tí wọ́n jókòó sẹ́wọ́ kan náà yẹn ó yẹ kó ti lo àṣẹ tó fi bá wọn wí yẹn kán fèsì ara wọn kán gbá ara wọn létí fún ìṣòwò tí wọ́n fún láàárín àwọn ọba tí wọ́n ní kó dìde yẹn ṣe bí tẹ́ bá lọ wo orúkọ wọn ẹ máa rí Abdulganiyu Abdulfatai Abdulshekini kan Abdulshekini kan Taofiki bẹ́ẹ̀ ṣe rí Taofiki tẹ́ ń rí àbú tó dẹrú bẹ́ẹ̀ náà lẹ ṣe máa rí àgùntàn tó jẹ́ Jeremiah tó jẹ́ Isaac àbí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kún lórí àpèrè ọ̀dọ̀ wa lórí gbogbo àpèrè ọba nílẹ̀ káàárọ̀ òjìrì ẹ̀yin lẹ kún bẹ̀ kí wọ́n ṣa gbogbo àwọn ọba kí wọ́n jókòó
kí wọ́n wá bá mi ṣa èyí tó jẹ́ oníṣẹ̀ṣe ọ̀ràn gidi kí wọ́n bá mi ṣàwọn bọ́ síta. You want to eat your cake and have it. Ẹ fẹ́ jọba, ẹ fẹ́ dádé, ẹ fẹ́ lo ìjìgbara ìlẹ̀kẹ̀, ẹ fẹ́ tẹ̀ pa ìlẹ̀kẹ̀, ẹ sì fẹ́ ṣe in Jesus name, ẹ fẹ́ ṣe àwùsùbìlà, ẹ dẹ̀ fẹ́ ní àṣẹ ọba lẹ́yìn. Báwo lọ ṣe ń ṣe nínú history bullet gbọ́ tó ń ṣẹlẹ̀? How possible is it láti jẹ́ kó rí bẹ́ẹ̀ ni? Ọba tí wọ́n pa ní during tí Yorùbá nation gbóná lọ́wọ́lọ́wọ́, kí lorúkọ ẹ̀? Kí lorúkọ ọba ìjọba ẹ̀kọ́ ìbáná tí? Kí lorúkọ ẹ̀? Ẹ wá ń sun ẹkún pé Ọbásanjọ́ ó yẹ kó ní kán fèsì ara wọn kán gbára wọn lójú ni. Àwọn kan wá ń kọ sí comment section bí tẹ́ ẹ̀ lójútùú dé. Ẹ wá ń kọ síbẹ̀ wípé tó bá ti ẹ̀ jẹ́ wípé àwọn ẹ mọ̀ wípé àwọn ọba yẹn wọ́n useless, ṣe Ọbásanjọ́ useless wọn síbẹ̀ bẹ́ẹ̀ yẹn níta gbangba. Kíní yìí ń crack tẹ́. Kí ló dé tí kíní yìí ń crack tẹ́ ẹ̀ sọ fún mi? Ṣó ṣì ń crack nsìn? Okay, ó dà pé ó ti dá padà báyìí àbí? Ṣó ti dá báyìí? Bàbá mi Ọlátúnjí ẹ káàbọ̀, ìyá mi Ọmọ́wùnmí Lásìsì ẹ káàbọ̀. Ṣó ti dá padà báyìí? Ó ń crack látàárọ̀ ẹ̀ dẹ̀ sọ fún mi. Ẹ bá mi máa ju love and like. Ẹ bá mi máa ju love and like. Tẹ́ ẹ bá ju love and like wọ́n kàn wọ́n máa flash ni àbí flag àbí kí ló ń pè because okay, ó ti dá báyìí. Ẹ ṣeun bàbá mi Aládé àbí Aládé Azeez. Kí ni wọ́n ń pe bàbá wa Táíwò Sádíkù ẹ káàbọ̀? Kí ni wọ́n ń pe ọba tó kú tán fi ìbọn pa tán fi já ìfun ẹ̀ dànù ní ìgbà tí Yorùbá nation gbóná lọ́wọ́lọ́wọ́ ń gbà náà? Wọ́n pa nípa àyà ni. Gbogbo bí ayé ọba ṣe rí níta gbangba tá à ń pariwo tá à ń sọ ṣe bẹ́ẹ̀ ní àwọn àrọ́mọdọ́mọ yín wọn ò ní ìbọ̀wọ̀ fágbà ni. Orúkọ oríṣiríṣi lẹ pè wá. Àwa wí tán àwọn bàbá kan wá dìde ní Ìsẹ́yìn. Ẹ wá ń sọ wípé Ìsẹ́yìn kan lọ́nà ti dìde tí wọ́n wá ń sọ wípé Ọbásanjọ́ rí àwọn ọba fín. Ní pé fún díẹ̀ yìí nǹkan tí Ọbásanjọ́ ṣe yẹn kó ya tètè ya bẹ̀bẹ̀, if not àwọn ò ní jẹ́ kó wá sílùú Ìsẹ́yìn mọ́, kò ní wá mọ́. Ẹ fẹ́ lọ yọ èérún igi tó wà lójú Ọbásanjọ́ nígbà tí ọmọrogùn gidi tó wà nínú ojú tiyín. Ṣé bí ẹnujọ́ mẹ́ta yìí là ń gbọ́ pé ọba yín ti kú? Torí mi tí ìráyè sọ̀rọ̀ lé lórí ni. Ọba yín tó kú yẹn Báṣọ̀run ní kẹ́ ẹ ṣe bó ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe rí. Màá bá yín gbé bọ́ síta, màá fi ṣètò. Wọ́n sọ fún yín, Báṣọ̀run sọ fún yín wípé ẹ jẹ́ ká gboko awo lọ ká lọ dá ifá yìí. Ẹni rárá ẹnẹ́nu ẹ̀rùn ni ẹnu bàbá yẹn rùn. Ẹ wá pé bíríkó tó lẹ́yìn. Wọ́n ní mọ́gàjí ti gbowó. Ìyẹn tí ẹ̀dídì sọ fún Báṣọ̀run ni pé òun ti gbowó, òun ò sì lè yóhùn padà. Ẹ wá bọ́ síta ẹ wá ń sọ̀rọ̀ sí Ọbásanjọ́. Ṣèbí rádaràda ẹ dìde ẹ jókòó tẹ máa tún lọ gbé sórí ipò náà nìyẹn. Òun lẹ ti gbowó lọ́wọ́ ẹ̀ ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin t'Ògbómọ̀ṣọ́
ìgbà tá à ń sọ lọ́jọ́ kìíní àná ẹ̀ ń lé fùrù kankan ẹ̀ ń yọrí bọ́rọ́ ẹ ti padà gbé sórí ipò tipátipá ilẹ̀ ò tí ì mọ́ ó ti ń fojú yín kan màbò ojú yín ti ń rí rẹ́dẹ̀rẹ́dẹ́ tójú yín fẹ́ rí láyé yín lẹ́yìn tẹ́ pariwo tẹ́ ṣe gbogbo ẹ̀ tán tẹ́ bẹ̀rẹ̀ sí ní ju obì tẹ́ ń jorógbó tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ń mọtí tẹ́ ń má taare tẹ́ nígbà yẹn ló ṣẹ̀ máa wà lọ wọ ìpèbí ṣe nígbà tí ilẹ̀ ṣú ẹni dìdìrín olórí burúkú òpònú tẹ́ sọ pé ẹ fẹ́ gbé lọ sí inú ìpèbí òun ló pe àwọn àgùntàn ẹ̀ kán máa bọ̀ nínú ààfin ọba làwọn àgùntàn bá kún bẹ́ẹ̀ ìsàlàyé Jesus ìsàlàyé forever ìsàlàyé àbọ̀ nǹkan lọ́nkàn lálẹ́ ni àbójú yín fọ́ etí yín di ẹ̀rí ẹ̀ ní rí ìgbà tó dọwọ́ alálẹ́ àwọn àgùntàn ẹ̀ wọ́n wọlé wá fídíò yẹn wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi because I don't have the time láti máa wá nítorí pé àsìkò ẹkún tiyín ó ń bọ̀ lọ́nà kò tí ì tó díẹ̀díẹ̀ dẹ̀ ni torí wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹ̀lé ṣe bóun nìyẹn lálẹ́ ẹ rí ó ní Jésù lọ́ba àwọn ọba ẹ wálé ẹ̀ ní ṣẹ̀sìn ẹ máa ṣí ẹlẹ́yàkú ni ṣérú yẹn máa rí Ọbásanjọ́ kò ní dìde kí ló fẹ́ fi kún ta ló bí pọ̀nrín pọ̀ gbá yàlájà bàbá ẹ̀dá tí ò ní dìde kí ló wà lọ́wọ́ ẹ̀ kí ló wà lára ẹ̀ ta ni ta làwọn ọba tọ́básanjọ́ sọ wípé kán dìde kán máa dìde ta ni wọ́n ẹ̀bà tẹ́ ń pè lọ́ba ìkànnù wọn ibi tó tún ṣe gẹ̀gẹ̀ lórí gẹ̀gẹ̀dé òru mú wèrè lórí ó yá gbé akoto tẹ́ ẹ dé sí lórí àpẹẹrẹ tẹ́ ẹ dé sí lórí ó yá gbé sílẹ̀ ńlẹ̀ ó fọpọlọ ọmọlọ́mọ fọpọlọ ẹ̀gbà tẹ́gùn gbà tó mọ̀ pé òun ò jọba kò rẹ́ bàgbọ́n jẹ́ ẹ wá ń sọ̀rọ̀ wípé ṣó yẹ kó sọ pé kán kò ẹni tó ti mọ̀ wípé gbogbo wọn bá ṣe jókòó yẹn wọn ò ní atare ẹ fẹ́ try Ọbásanjọ́ ni odindi ìyàrá lọ́básanjọ́ fi kóògùn sí kò sí ọmọ ẹlẹ́pọ̀n náà láàrin wọn tó lè yí Ọbásanjọ́ lóhùn padà wọn ò ní dìde tí kò bá treat fọ́kọ̀pù wọn lórí ìjókòó yẹn wọn ò ní farare lọ ta ni wọ́n níwájú Ọbásanjọ́ ex-president ni ex-kìnní kan ni nǹkan tí àwọn ará Abẹ́òkúta gan gbélé Ọbásanjọ́ lọ́wọ́ wọ́n ń sunkún dọ̀la ni torí kò ní gbé padà fún wọn kò padà gbé padà fún wọn gbogbo àlámọ̀rí ìṣẹ̀ṣe gbogbo àlámọ̀rí wọn wọ́n ti gbélé Ọbásanjọ́ lọ́wọ́ tán lóògùn pé kó fi ṣe ohun agbára kó fi jà kó fi ṣẹ́gun kó dẹ̀ dá padà ṣó dá padà fún wọn ni kò ní lè dá padà àwọn náà kẹ̀ní lè fi tipá lọ lọ́wọ́ gbà torí wọ́n ti kò jébo lóòṣà lọ́wọ́ ó wá kú bàbá ńlá kú bàbá ẹni tó fẹ́ bọ tí ò ní fẹ̀mí ẹ̀ bọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí pátápátá ẹni tó bá lóun fẹ́ bí mi gbogbo àwọn irúnmọlẹ̀ tí wọ́n ti jà fún ìlú kọ̀ọ̀kan tán tẹ ìlú kọ̀ọ̀kan dó ifá tó fi tẹ gbogbo ìlú dó abamibá yín jà apàyín sílé apàyín síta ẹ kúkú àjọkú ẹ kúkú ọwọ́wọ́ ẹ fọmọdí gbogbo nǹkan àlámọ̀rí yín báyìí lè máa fi hà. You think we don't know the truth because some people don't have the effrontery enough to tell it to your face. ṣe rò pé àmọ̀ pé ẹ ti tà lámọ̀rí yín f'Ọbásanjọ́ ni ṣe rò pé àmọ̀ ni ó máa lò ó anyway tó bá wù wọ́n ló ṣe máa lò ó kó lò ó against yín kó fọmọ yín di kó fàyà yín di kó fọkọ yín ha ta ló máa bí ẹ̀yin ò ń ronú jinlẹ̀ kẹ́ tó ṣe nǹkan gbogbo àwọn kùndí tó jókòó sórí iṣẹ́ àtọ́ dàbí tó ń wò bíi bọ̀ bíi Sùlù Gàmbàrí àwọn kan sọ wípé Ọbásanjọ́ fi nǹkan sẹ́nu bá wọn sọ̀rọ̀ ni
ṣé kò yẹ kí àwọn náà tó bá jẹ́ wípé ọba gidi ni wọ́n tí wọ́n jẹ ọba tí kì í ṣe wípé ẹ̀bà gan tí wọ́n ò rí jẹ, ṣé kò yẹ kán lè káńtà nǹkan kí nǹkan t'Ọbásanjọ́ bá fi bá wọn sọ̀rọ̀? Káńbélé ta sí tó bá fi nǹkan bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbádùn títí táyé máa fi parẹ́. Kò fi nǹkan bá wọn sọ̀rọ̀ because ó fẹ́ kí ẹ mọ̀, àwọn irúnmọlẹ̀ fẹ́ kí ẹ mọ̀ how useless tí wọ́n ti useless gbogbo position of authority wa. How useless tí wọ́n ti useless ẹ̀. Ní ọjọ́ kìíní àná tí mo ń sọ fún yín pé a fẹ́ gba Yorùbá nation, a fẹ́ gba orílẹ̀-èdè wa, ó ń ká wa lára bí kò ṣẹlẹ̀ lénìí lọ́la, ó ń dùn wá. Ṣùgbọ́n orílẹ̀-èdè tá a fẹ́ gbà yẹn ó dọ̀tí, ó ń bùtì, ó ń rùn. Ẹ wá fẹ́ ká gba orílẹ̀-èdè lórí ibi bẹ́ẹ̀ yẹn? No, àwọn irúnmọlẹ̀ ń ṣe forwarding, clearing and forwarding lọ́wọ́. Wọ́n ń fọ ibẹ̀ mọ́. Ọbásanjọ́, bó ṣe ṣe yẹn ló dáa, bó bá tún ti ṣe ètò worst jù bẹ́ẹ̀ lọ sí, torí wípé àwọn irúnmọlẹ̀ ló ní kó ṣe. Káwọn amukú mẹ́kọ̀ọ́ ọmọ káàárọ̀, ojúlé owó ọmọ káàárọ̀ òjìrì kan lè rí ibi táyé wọn ti bàjẹ́ dé, so that irú àwa yìí bá ń sọ̀rọ̀ ẹ lè máa fi respect sí, ẹ ní máa ṣe ẹnu yín ní bí ìgbà tí bí ìròbó adìyẹ, ẹ ṣe ẹnu ní gbọ́lágún. Ẹ lè máa respect ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu àwọn tó bá jẹ́ freedom fighter yín. Wọ́n ní kẹ́ dìde kẹ́ jókòó. That little simple task òun lẹ lè ṣe, ẹ ṣe dáadáa. Ó yẹ kó fi forward marching, left turn, right turn. Ó yẹ kó bá yín pé iṣẹ́ yẹn kó pé dáadáa, kó lè mọ̀ wípé ẹlẹ́sìn gidi ni yín. Ṣé bí ẹ̀yin lẹ ń du ipò ọba, ẹ̀yin lẹ ń sáré du ipò ọba wípé tipátipá àfi kẹ́ ẹ jọba yìí, tipátipá àfi kẹ́ ẹ jókòó sórí àpèrè yìí, bó tilẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ wípé kò ní sáṣẹ lẹ́nu yín, ẹ ṣáà fẹ́ jókòó síbẹ̀, ẹ fẹ́ di kẹran má jẹlé. Nígbà tí wíṣì yín tó ti wá ṣẹ, tẹ́ ẹ ti di kẹran má jẹlé yẹn, ẹ wá ń wá ẹni tó máa respect yín. Ṣebí ńgbà táwùlú àwa yìí bá ń sọ̀rọ̀ sọ́ba, ẹ sọ wípé wọn kọ́ wa dáadáa lẹ́kọ̀ọ́. Ẹ̀yin tẹ́ lẹ́kọ̀ọ́ lé, kò sí ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ̀ tí ì sọ sí àwọn ọba yìí láti ìgbà tí wọ́n ti gbé ẹlẹ́yà yín síta ní ìta gbangba. Ẹ̀yin ẹlẹ́sìn, ẹ̀yin arítẹnimọ̀ wí, àfàbòsí, àbòsí àbòpá bó tiẹ̀ mọ́lẹ̀. Ṣebí mi àti yín àtijọ́ gé fọ̀ báyìí, tù wá ó ti gé fọ̀. Ẹ lọ wo comment section. Ìyẹn olórí burúkú aṣòṣìmámọ́ afọ́kùngbẹ́mu tí ẹ pera yín ní ẹlẹ́sìn àjòjì. Ṣebí Jeremáyà ló wà lórí ipò ọba. Ní ìgbà tí wọ́n bá mú mùsùlùmí tí wọ́n bá fi jẹ ọba, gbogbo ẹ̀yin ẹrú ẹgbẹ́ ẹ máa ṣe Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ṣebí mùsùlùmí ni, ṣé kò lẹ́tọ̀ọ́ sí ipò bàbá ẹ̀? Ṣé bọ́mọ ọba ni? Ìgbà tẹ́ ti juwọ́ jùsẹ̀ fún wọn ní Mẹ́kà, ṣé ó yẹ kẹ́ ẹ tún dùpò ẹ̀ bàbá? Tí ọmọ ọba ní Mẹ́kà tó jẹ́ ọmọkùnrin tó yẹ kó succeed bàbá ẹ̀, tó bá lóun di Christianity lénìí, etí lobìnrin fi ń gbọ́n òun orò, ó máa rí ipò yẹn ni, kò lè jókòó síbẹ̀ láéláé tí bèèlà máa fi fún un. Ìyẹn tí bèèlà bá máa fún in the first place. Ìjọ tó bá ti sọ wípé òun ò believe nínú òbò àjàrà tẹ lọ́nlá yẹn, àti bẹ́ẹ̀ ṣe lọ́n yí kiri bí ṣíà bàbà, tẹ́ ń yí òkúta kiri. Ìjọ tó bá ti ní òun ò believe nínú ẹ̀, tó ti ní òun fẹ́ yapa, kò lè jẹ́ ọba wọn. It's as simple as ABC. Ó tún simple ju ABC lọ. Ṣùgbọ́n ẹ̀yin
ẹ ti gbà lámọ̀rí yín mẹ́sìn. Ẹ tún jẹ́ kí spirituality yín rí mú mi. Ẹ jẹ́ kí spirituality yín, ẹ jẹ́ kí originality yín, ẹ jẹ́ kí tradition yín, ẹ jẹ́ kí culture, heritage yín kó tún rí mú mi. Self-destruction lè activate fúnra yín. You want to eat your cake and have it? How possible is that? How possible? Níbo ló ṣe possible? Oh, àwọn dìdìrìn mùmú dèdèdè kan sọ wípé láyé ọba kìnì kan, láyé ọba kìnì kan, láyé igbá, láyé àwo, láyé kòkó bàbá ṣàsùn. Ìwọ náà tó bá fi ọpọlọ ẹ analyze láyé ọba tó ń sọ yẹn, wàá mọ̀ wípé kì í ṣe ẹrú. Ọba gidi ni wọ́n fi jẹ. Kì í sì ṣe àgùntàn, kì í ṣe adarí àgùntàn. Ó wọ ìpèbí. Ó ṣe bí wọ́n ti ń ṣe, of course ó máa rí bó ṣe yẹ kó rí mọ́ lọ́wọ́. Of course ó máa di ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. So àṣẹ tẹ́ ẹ expect kí Jeremiah níyẹn kò tí ì yé mi. Àṣẹ tẹ́ ẹ expect kí Abdulkarim níyẹn lórí ipò tó jókòó lé yẹn tá a mọ̀ sí ipò ọba kò tí ì yé mi. Kò yé mi. Torí lójú ara yín Yasin òun ni wọ́n fi tẹ orí àpèrè yẹn dó níbi tẹ́ ẹ gọ̀dẹ̀ lójú ara yín. Ṣé Yasin àbí Bismillah ni wọ́n fi tẹ orí àpèrè tí Abdulkarim yẹn tó jókòó lé lórí? Yasin ni wọ́n fi tẹ̀ dó. Àbí Psalm 20 ni wọ́n kà lé lórí nígbà tí wọ́n máa gbé àpèrè yẹn lẹ̀ torí ẹ ponú. So you want them to sit there representing ẹ̀sìn àjòjì ẹ tó gbé lórí, representing Christianity, representing Islam, and you want them to have the power your forefathers had. Don't you think you're stupid and foolish plus gullible? O tún wá daft. O daft. Ẹ wá sun ẹkún. Wọ́n pé wọ́n disrespect àwọn ọba yín. Ẹ ń sunkún àwọn kan tí wọ́n ń sọ history. Àwọn kan sọ history wípé ọba Adéyẹmí the second ìgbà tí Bọ̀dé Thomas tí yẹn rin fín ó ní kó máa gbó ni, ó gbókú ni. Ṣó mọ̀ wípé Kúrìsíù ló fi gbókú? Àbí Sàjáhà? Àbí Psalm 109 òun ló fi gbókú? Mo béèrè ni, lẹ́yìn tí ìyẹn gbókú ṣé wọ́n jẹ́ kọ́ba yẹn sinmi? Torí wípé wọ́n fẹ́ padà rí àwọn ọba tí wọ́n máa sọ wípé ẹ dìde, ẹ jókòó. Òun ni wọ́n fi jẹ́ kí irú wọn sinmi lórí ipò. Tán fi padà gbé ọba Adéyẹmí the second yẹn, wọ́n padà rọ̀ lóyè ni. Torí wọn ò fẹ́ kí àṣẹ tó le tó bẹ́ẹ̀ kó wà lọ́wọ́ àwọn bàbá wa. Wọ́n padà wọ́n lè pa ni. Wọ́n ṣí nídìí. Ìpè àwọn ọba tó máa jókòó sórí àpèrè tó máa pàṣẹ wàá àwọn ò fẹ́. A máa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá ńlá kú bàbá yín ní ìgbà náà lọ́hùn-ún tí ọba Adéyẹmí ní wípé kí Bọ̀dé Thomas gbókú tó máa fi preach against ìṣẹ̀ṣe nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ tó máa fi ṣe wáàsí gbogbo wáàsí ìta gbangba. A máa rí nínú yín opportunity yẹn lè fi water down ìṣẹ̀ṣe. Nígbé báwo ló ṣe máa ní àná àwọn nǹkan tó wà lọ́wọ́ àwọn bàbá yìí nǹkan burúkú ni wọn, ẹ gbọ́dọ̀ jẹ́ kán jọba bẹ́ẹ̀ yẹn mọ́. And guess what? It worked for them. Result gbogbo ogun tẹ́ ẹ bá ìṣẹ̀ṣe jà òun ló ń ṣẹlẹ̀ sí yín. Òun lè ń rí lórí social media. Bàbá mi Adéwálé ẹ ṣeun.
bàbá wa Aláfẹ́rẹ́ Gold mo kí yín, bàbá mi Oyè Sọ̀sìn ló sáré, love you so much. Result gbogbo nǹkan wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà gan kì í ká. Àdúrà yín gbà tán ẹ tún sun ẹkún ẹ̀yà wèrè ni. Ṣèbádùúrà tẹ́ ń gbà ní wípé kí ìṣẹ̀ṣe má gbèrí. Gbogbo àdúrà tẹ́ ń fi gbogbo àlámọ̀rí yín gbà ní wípé kí gbogbo nǹkan tó ń jẹ́ tradition and culture wa kó wà watered down. Now you're seeing the result. Ẹ̀mí yín ò fẹ́ gbé. Ṣe ṣí èrè ní abẹ́ ìṣeré. Are you joking? Was it not what you wanted? That was what you wanted. You fought for it and you got it. Why are you shocked with the result? That shows the level of your hypocrisy. Hypocrite, alábòsí, mọ̀nàfíkì. Of course, I've always used him. Baba mi Adéwálé, I've always said it. Obasanjo ò lè ever try ẹ̀ pẹ̀lú ọba Benin. Of course, they know. Even though you don't tell them, they know. Orí Obasanjo ò lè yí títí kó sọ wípé òun ní Ògùn, ó ju ti Àrọ̀ní lọ, kó lọ sí ilẹ̀ Benin. Àwọn ọmọ Benin ya wèrè. Kábà torí ọba wọn. Táwọn ọmọ Benin bá sọ̀rọ̀ ọba wọn á ní ọba àtọ́pẹ́ iṣẹ́ torí wọ́n mọ̀ wípé dọ̀là. Ọba gan tí wọ́n gbé sórí àpèrè gan mọ̀ wípé ìyẹn ọba Benin ó mọ̀ wípé wọn bí gúdù mọ́ ìyáláyà bàbá ńlákú bàbá òun kóhun ní ti ṣẹ̀ṣẹ̀ Benin báwo ni. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń select carefully. Wọ́n mọ̀ pé atẹ́gùn ò fẹ́ gba orí àwọn ọmọ wọn rí. Tàbá wá sọ̀rọ̀, you would never see him in a party, of course. Tàbá wá sọ̀rọ̀ sí what's it called? Adéyẹyè ẹ̀gbọ́mi parí. Àbòsí yóò ti pọ̀ jù. Ó pa yín kú lọ. Ẹ̀gbọ́mi parí. Even with the insults. Tí Adéyẹyè ti kó bá yín nígbésí ayé yín. Ṣé bẹ́ẹ̀ ni tó bá lójú in the first place lójú ń tì ìgbà tẹ́ ẹ̀ lójú tó jẹ́ pé sọ̀ǹdòkó èèyàn ni. Ẹ wá fẹ́ sọ̀rọ̀ sórí ìṣẹ̀ṣe. Níbo lọ̀rọ̀ gbà tó gbà tọ́ sí ìyáláyà bàbá ńlákú bàbá yín lẹ́nu. Give it to me, I will say it out. Kí ni problem yín? Kí ni issue yín? Tá bá sọ̀rọ̀ sí ọba Adéyẹmí nígbà náà nígbà tí ó wà láyé. Ikú bàbá yèyé. Tá bá sọ̀rọ̀ sí ikú bàbá yèyé nígbà náà. Ẹ máa sọ pé kinní kan ó ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́. Yes, ẹ gbé fídíò bọ́ síta bí tí bàbá ti ń bá àwọn gọ́vnà wí. Guess what? Kí bàbá yèyé gan tó kú, ó padà tẹ aṣọ dá ni. Gbogbo wa la jọ mọ̀ bó tẹ aṣọ dá. Wọ́n ní ọmọ ò ní ẹ bàbá pèlè ìyá ẹ̀ lẹ̀ kó tẹ aṣọ dá. Ó tẹ aṣọ dá ni. Búrabúra tìlú Ọ̀yọ́ tẹ aṣọ dá ni. Ṣùgbọ́n ká fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Ọpọlọ ní ta bá débi ìrù ká fò. Ìyẹn la fi ń sọ fún yín tàhà láti yín lẹ̀ lórí ipò ọba Ògbómọ̀ṣọ́ àti Aláàfin of Ọ̀yọ́ pé kán ṣọ́ra o, kán má gbégbèkúgbè síbẹ̀ o. Ògbómọ̀ṣọ́ ẹ ti bá dà fi ti yín gún síbì kan àbí bẹ́ẹ̀ kọ́. Mo sọ fún yín, mo ní wípé àsìkò tẹ́ ń ṣe tẹ́ ń mú jẹ yẹn ó ti kọjá. Àsìkò táwọn ìgbárùmọ̀lẹ̀ ti jí. Àwa yìí ti jí wọn sílẹ̀. Ẹ tí believe. Ẹ tí rí nǹkan kan. Ṣé rí gèlè mi tó lọ gerege yìí? Ẹ rí nǹkan kan ló ń jẹ́. Style gèlè mi ló ń jẹ́. Orúkọ style gèlè mi nìyẹn. Mo mọ̀ má pa mọ́. Mo fílẹ̀ bẹ́ẹ̀ fún yín. Fíìmù tó gùn ni. Ara yín máa kọ̀ ọ́. Nǹkan tẹ́ ṣe bẹ̀rẹ̀ ni. Ẹ tí sun ẹkún.
àwọn ẹkún gidi àwọn tẹ́ bá ní àwọn ẹkún original ẹkún ẹ kọ́kọ́ fi sí ẹ̀gbẹ́ kan ẹkún egbére kéré lẹ́gbẹ̀ẹ́ ẹkún tẹ́ máa sun àsunkú dorógbó dọjọ́ alẹ́ ni. nígbà tá à ń pa lówe fún yín tá à ń sọ lẹ́nà fún yín ẹ sọ pé ẹnu ìyá alájà yín hàn. ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ káàárọ̀ òjíire original olórí burúkú olófò afọ́fúngbẹ́mu afọ́ ikùn gbẹ́mu ó bọ́ sórí social media ṣé orí jẹ́ kí n sọ kinní kan fún yín. àwọn èèyàn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé bó ṣe bí tí wọ́n wà ó wù wọ́n kán gbọ́ orúkọ wọn lẹ́nu mi ṣùgbọ́n mo wò ó ní wípé orúkọ ẹ lẹ́nu orú èmi yìí tó bá gbọ́ orúkọ ẹ lẹ́nu mi tí n bá bú ẹ is an honour. So ìwọ tó bá wá expect for ages wípé o sọ̀rọ̀ sí ìyálàjà ẹ̀ o wá gbọ́ orúkọ ẹ̀ lẹ́nu ìyálákú bàbá ẹ̀ kó mọ̀ wípé o ò lè ní ọ̀nà yẹn tó máa fi kú torí ò wọ́ ọ̀tẹ̀. You don't want my sweat. ẹ wá ń sọ̀rọ̀ àwọn ọ̀sán tàṣìṣe tẹ́ ń ṣe yẹn o ṣùgbọ́n ipò ọba kò yẹ kó jẹ́ ipò àrífín ipò ọba kò yẹ kó jẹ́ ipò kinní kan ipò ọba ṣóyá wèrè ní abódí lọ́pọlọ. èwo ni nínú méjèèjì nígbà tá à ń bá yín sọ ẹ fẹ́ di ipò àṣẹ mú. Charles tó lẹ́yìn tí Queen gbésẹ̀ tó rójú yín fọ́ etí yín di bójú ẹrú ṣe máa rí nìyẹn ojú ẹrú máa ń fọ́ sí reality. àgùntàn dẹ̀kẹ̀rẹ́ kò lè padà rí ọpọlọ fi ronú torí bọ́ọ̀lù àgùntàn wò ní ìgbà tí Queen kú wọ́n ṣòro pé fún Charles òkúta tí wọ́n gbé tó jókòó lé tó fi ṣe kíni tó fi swear in igbá tí wọ́n gbé síwájú ẹ̀ idà tí wọ́n gbé fún òkú ìyá ẹ̀ ó níye ọjọ́ tó fi sùn tì í. nígbà tó níwọ̀nba ìgbà tí òun gangan fún ara ẹ̀ mọ̀ wípé òun fẹ́ jẹ ọba òun fẹ́ jẹ king nínú London yẹn kò ṣe sọ wípé Jésù òun ò jẹ́ kóun ó gbókúta kóun ó jókòó lé kò ṣe sọ pé Jésù ò jẹ́ kán gbé igbá kan síwájú òun kí wọ́n wá show ẹ̀ the way out kán sọ fún pé go get lost and never to be found. torí alábòsí ni tó bá ti dọ̀rọ̀ tí ẹ̀yin ò ní kàkà kẹ́ protect ẹ̀ àbòsí ààyè tẹ́ fẹ́ kó gbà yín kẹ́ fi ṣòṣì lórí àpèrè kẹ́ bàlámọ̀rí wa jẹ́ òun ni tágẹ́ẹ̀tì yín. You want me èmi ó lójú ọba torí kò ń ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá náà ló useless bẹ́yẹn ó lójú ọba tí mo lè kọjá wájú ẹ̀ tí mo lè ní kábíyèsí wọ́n lẹ́dàá mi ò ní jẹ́ lórí ẹni tẹ́ ẹ dé adé ṣáínà lé lórí irú èmi ó lójú ọba tí mo lè sọ pé kábíyèsí ámbèlè tàṣe òdìndí Ọbásanjọ́ ju ìpọ̀nrípọ̀ gbáyà lájà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn lọ. ṣe rò pé òṣèlú nìkan ló ṣe ni ó ṣoògùn tẹ́ bá ń rí Ọbásanjọ́ oògùn burúkú ó dúró wọlé ó dúró tán ó dúró gidigidi gbà ju àwọn ọba wèrè tẹ́ gbé lẹ àwọn wèrè tó yẹn pé téèyàn irú èmi gan ti bá gbá wọn létí gan wọ́n máa kú wárápá ni. ká máa lọ Ọbásanjọ́ ṣe mọ ẹni tó ń jẹ́ Ọbásanjọ́ ṣá. Did you have even a slim idea, lightest idea of who Ọbásanjọ́ is? You don't know. Téèyàn bá ti wà ignorant láyé yìí issue ló máa ń padà jẹ́ fúnrú wọn. You don't even have an idea of what you're saying. How can you in your wildest dream
fi Ọbásanjọ́ wé àwọn pàǹtí ẹ̀wà. How can? Ẹnìkan sọ wípé ó yẹ kí àwọn ọba tó jókòó yẹn ó yẹ kán ta láṣẹ kó máa gbó lọ. Níbo? Àṣẹ tó fẹ́ lò fún láti pé kó máa gbó lọ bó ló ti fẹ́ rí. Ta ló fẹ́ gbélé lọ́wọ́? Ta ló bá pẹ̀lú ẹ̀ pọ̀? Ní ìgbà tí nǹkan jẹ́ nǹkan, nígbà táwọn ń ṣòṣì kiri ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí, táwọn ò tí ì mọ nǹkan táwọn máa jẹ́ nígbésí ayé wọn, l'Ọbásanjọ́ ti ń gbà kiri. L'Ọbásanjọ́ ló ti ń gàdà ẹ̀ kiri. Guess what? Ó gbà pé ó tún gbà lé lásán ló rò wípé wọ́n ń pè lẹ́bọra òwú ni. You want to talk because you have something tí wọ́n ń pè ní gọ́tà tó lò rò pé orúkọ ẹnu ni wọ́n ń pè. You want to speak. When you want to speak, you open your brains and think. Ẹgbẹ́ ń bíbo. O gbọ́ tí wọ́n àwọn bàbá wa máa ń sọ pé igi mú jìnnà sórí ni. What has he done? Tí ó right. Ó right pa. Ó right darkwest. I stand with Ọbásanjọ́. In fact, I need more from him and his likes, so we can able to know ibi tí bàtà tí ń ta wá lẹ́sẹ̀. I know how useless we have become when it comes to our spirituality. You can't handle the fact. Oh, I like it raw. I want it to be worse. Even if he can give me the pleasure of him slaying them in the public. Òtítọ́ ọ̀rọ̀. Ọmọ ìyá àsọkúsọ ni. Tí nǹkan ò bá bà yín lójú táyé, báwo lẹ ṣe máa mọ bí tẹ́ ẹ ti rà dé? You want them to keep on lying to you? All those àwọn ọba tó máa jókòó tó máa gbé tẹ́ máa ṣe ọba tó táwọn kan máa ṣe That is what you want to keep on watching. You don't want to watch them when they act like dogs. You don't want to watch it. You would rather they act like important personnel on social media because they are on camera. But when they go in their coven, they become dogs. They lick their feet. You don't want to see that part? Why don't you want to see it? It's the most interesting part. It is the most important part for us to see, which is nothing but the truth. You don't want to see it. You would rather they do it behind closed doors. No, I love it raw. Let it keep coming in, so that the likes of you can know how gullible and foolish and daft you are. I want to see more of your expressions. Èmi ò lérò wípé ó dùn yín gan. Ó ń rìn yín lójú mi. Kò tí ì já yín jẹ. Tó bá já yín jẹ, èmi inú yín á tan kámẹ́rà. Tó bá ń sun kíní báyìí, kàkà ká máa rí omi, ẹ̀jẹ̀ la máa rí tó máa sun jáde. Gbà yẹn ni mo máa mọ̀ pé ó dùn yín. To me, gbogbo yín kàn fẹ́ ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lórí social media ni kàn lè sọ wípé ẹ̀yin náà wà ẹ wá vomit rubbish. You think everybody don't think like you? You think so? Yes. Baba mi Ridwan Bakare, even chairman of local governments, can do worse. Can do worse. You say he can do the same thing. He can do worse.
ó lè fà wọ́n jọ bí jìgá kójú wọn dànù. Ta ni wọ́n? You hate me because you hate the raw truth. Why are you hating on Obasanjo? I love him. I love what he has done. I love him for what he has done. Àná àwọn irúmọlẹ̀ wọ́n á túbọ̀ tú jẹgbẹ́jẹgbẹ́ ọ̀rọ̀. Á tú jáde sí yín lọ́wọ́. We are all to be blamed. There was some times ago tó yẹ wípé èmi náà hate ìṣẹ̀ṣe. I hated it with passion. Not my fault. Because I grew up hearing the wrong side of it. Títí tá a fi dàgbà negativity ìṣẹ̀ṣe la gbọ́. Tá a fi dàgbà. So, but it is my fault. It's going to be my entire fault. Growing up and not using my brain to think. And that is what I have simply done. Mo padà lu ọpọlọ mi wípé tí wọ́n sọ yìí kò fẹ́ rí bẹ́ẹ̀. Mo padà fi wéra wọn. Kò padà jọ ara wọn lójú mi. Ṣé bí nǹkan tí Islam sọ fún yín nìyẹn? Wípé ọgbọ́n orí yín kò bá ẹ̀sìn. Kò bá mu. Ṣé rí wípé òpònú ni Allah? Tí Allah ò bá ponú kó tún pò dání. Kí ló dé tó dá ọkọ lọ sí yín ló gbárí tó dẹ̀ ń sọ fún yín pé kẹ́ tún má lò ó? Ṣé rí pé òpònú ni? Ṣé rí pé gọ̀ ó fẹnu họra? Tí ò bá gọ̀ ni ó yẹ kó dá yín empty head ni. Kẹ́ má ní nǹkan kan nínú brain yín. Ká mọ̀ wípé olófìfo èèyàn òun ni Allah dá wa sílé ayé. Torí pé kẹ́ ẹ má padà connect ọpọlọ yín láti fi ṣe nǹkan kan yẹn. Òun ló fi máa dá yín ní empty brain. Òun náà padà gọ̀. Tó padà dá yín tó wá fọpọlọ sí. Tó tún wá ń sọ fún yín tó tún command yín pé ẹ̀yin ẹrú yìí o. Ẹ̀yin ẹrú yìí dà. Ṣé rí nǹkan tóun dá sí yín lọ́pọlọ yìí? Tóun dá sí yín nínú àárín orí yín tẹ́ ń pè lọ́pọlọ yìí. Kẹ́ran má jẹ lẹ́nu o. Òun kàn gbé síbẹ̀ ni o. Ẹ gbúdọ̀ lò ó. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ àwọn Christianity tó ní kó má jẹ fruit. Ìjọ́ tó bá ti lu ọpọlọ ẹ nínú Islam, ìjọ́ náà ló máa lọ sí Jahannama tá yí ẹ máa padà run sínú iná. Same thing goes to Christianity. Àgùntàn ni ẹ́, and that is where you're meant to be. Ìjọ́ tó o bá ti lè sọ wípé o fẹ́ ronú bí àgùntàn mọ́, o fẹ́ máa ríra ẹ ní ìrí lion, ọjọ́ náà ló máa padà wọ iná. To máa come short glory of God. Only for all have sinned and come short the glory of God. Ṣùgbọ́n kò sí bó ṣe lè sọ fún àwa ọmọ bàbá ẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá. Nígbà tí èmi bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, kí ni kí àwọn tó kó bàbá ńlá mi lẹ́rú tí wọ́n fi wọ́n ṣe experiment tọmọtọmọ? Kí ni kí n pè wọ́n? Ẹ nílò ọpọlọ yín náà ni. Torí wọ́n ti ní kẹ́ ẹ má lò ó. Ẹ wá sọ̀rọ̀ sọ́bàsànjọ́. Ibi tẹ́mi ti rí Ọbásanjọ́ bá wí. Kò ju wípé ó yẹ kó gbéṣẹ́ pé fún wọn. Kó sọ fún wọn pé right turn, about turn, left turn. Ó yá forward march. Kí wọ́n máa march lọ sílé Ọbásanjọ́. Ó kúkú máa ṣe toró lórí burúkú ni wọ́n. Kò lo ààyè yẹn, time yẹn, chance yẹn kò ló pé ni. Ẹ ti fira yín ṣe ẹrú fún another race, and you still want the uniqueness, the authority
of your forefathers. Aren't you asking for too much? Aren't you dreaming? Abo ọ̀rẹ́ ni sọ fún ẹni wípé ẹ̀sìn ẹ come first. Gbogbo nǹkan wa létí tí ẹ̀sìn àjòjì bọ̀. Ẹni ẹ̀ ń ṣe traditional wedding. Wọ́n á jójójójójó, wọ́n á ní kó lọ mú nǹkan nù gbogbo nǹkan tí àwọn ẹbí ọkọ gbé wá. Adébẹ̀ àmú bíbélì, adébẹ̀ àmú Quran. Ṣé báwọn bàbá wa ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn? Torí ẹ ti fi Quran, ẹ ti fi bíbélì sí. Ṣé bó ṣe ń ṣe nìyẹn? And you still want the power to guide you, protect you. Bó ló ti ń ṣe yẹn? Ṣé bó ṣe ń ṣe nìyẹn? Bẹ́ẹ̀ máa ṣe wedding. Orin Jésù lè máa kọ. Bẹ́yìn Mùsùlùmí bá máa ṣe wedding. Tẹ̀dẹ̀ pé ra yín lọ́mọ káàárọ̀ òjìrè. Traditional wedding ẹ̀ ṣe o. Traditional wedding, is that what tradition tells us to do? Pé ká mú bíbélì àti Quran ká mú sórí nǹkan tí àwọn ẹbí ọkọ tí wọ́n gbé wá. Kí wọ́n á ní èwo ló mú ẹnu gbogbo ẹ̀. Bíbélì mi ní kà ó, Quran mi ní kà ó. You watered everything down and now you're complaining. Complaining about what exactly? Ọjọ́ traditional wedding tó jẹ́ tilẹ̀ yẹ káàárọ̀ òjìrè. Ìgbéyàwó ìbílẹ̀. Ẹ máa gbọ́, Mọ́ríyá bábíkùn aláwàsálà. Mọ́ríyá bábíkùn aláwàsálà. Ẹ̀mí àgbẹ̀sẹ̀ ẹ̀yìn kọ̀ọ̀kan. Ẹ̀mí àwọlẹ̀ Mọ́ríyá bá. Àtẹ̀yìn àtànàbí ó jẹ̀ lẹ́ńkẹ́. Lẹ́ ó wọlé. Ẹ tún máa jójú ẹlẹ́yà, àbí? Mi ò rí àwọn réèsì tó ponú tó ti wá rí. Ẹ ponú! Ẹ ponú gidi gan. Àwa ń bá yín sọ ẹlẹ́ẹ̀ni gbọ́. Wọ́n ń bá yín sọ ẹlẹ́ẹ̀ni gbà. Ẹ wá la ẹnu òkè. Ẹ la ẹnu òkè, ẹ mú mọ́ tìsàlẹ̀. Ẹ ń sọ̀rọ̀ sí yàlákù bàbá ńlákù bàbá tó bí yín lọ́mọ. Ṣé ẹ̀ ń ṣí èrè ni? Àbẹ́ ń ṣeré? Bí ọ̀rọ̀ bọ̀bọ́ yìí nínú fíìmù yìí. Ẹ ń sùn ni. Ọpọlọ yín ti sún sẹ́yìn. Ó ti sún kì. Wọ́n ti rún pa. Ẹ lọ́rọ̀ wà lẹ́nu. You keep your dirty gutter mouth shut. You want to talk? You want to talk? Maybe you should first learn how to think before talking. That is the first thing you should have done. Learn how to think. When you think, then you talk. So you won't stop talking rubbish. Ẹ wá lọ sórí comment section. Àwọn oníṣẹ̀ṣe ìgbà táwọn olórí burúkú kan bọ́ síta lánàá tó ń sọ pé àwọn ọba tán ni wọ́n ń fẹ́ èèyàn rúbọ, wọ́n ń fẹ́ èèyàn ṣe kinní kan, wọ́n ọkàn ọba ti tẹ́lẹ̀ wọ́n máa sè fún ọba míì, wọ́n sọ àwọn bàbá wa di carnivorous animal. Àbí ẹ̀yin náà wá ń kọ́ síbẹ̀ pé blood of Jesus have washed away all those things. Àwùsùbìláì mí náà ṣe ìtọ́nirọ̀ jìn. Ọbásanjọ́ ògọ̀. Ó yẹ kó gba etí wọn kó ní kó fèsì ara wọn kí wọ́n fúnra wọn nígbàjú. Ó ṣe pé náà. Ṣó ti gbàgbé ni kò sẹ́ni tó lè mú ẹ sí. Kò sí nǹkan tó lè ṣe àṣegbé ni. Básanjọ́ lórí tó lágbára ìdílẹ̀dílẹ̀. Kí ló dé tó ń lò tó ń ṣẹ́kù? Kò yẹ kó lò kó ṣẹ́kù. Ó yẹ kégun ńlá kó jáde nígbàlẹ̀ ni. Kán lè mọ bó ṣe tó.
ṣáwọn rí fúrafì ṣáwọn òṣì aṣòṣì mámọ̀ yìí ló wá ń bá wọn dínkù kó yẹ kó o bá wọn dínkù ó yẹ kó o yín pin ní kọ́ ní kí ló ṣẹlẹ̀ kó sọ wípé ìwọ náà ló tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó lè bá ẹ dá ẹ̀yin afọbajẹ ẹ̀ ń sunkún ẹkún wo lẹ ń sùn ẹ̀yin tó jẹ́ wípé kò tí ì tásìkò ẹkún bá máa tó egbére máa lẹ́rìn níbi tẹ́ ẹ wà ní egbére ó máa bọ̀ lẹ́yìn yín ni nínú ọ̀rọ̀ ká sun ẹkún yìí torí ẹ máa sun ẹ̀jẹ̀ ẹ máa sún ẹ̀ nírẹ́nirẹ́ yìí gbogbo àlámọ̀rí yín lẹ máa fi ha níbi tẹ́ ẹ ti ń sún àbájá látàánà ẹ̀yin náà kọ́ nù abẹ́yìn kọ́ nù tá a bá tún sọ tírú àwa yìí bá tún bọ́ síta tá a bá tún sọ fún yín ọmọ yìí láyà ó yẹ kán pa ni ó yẹ kán jẹ ni ó yẹ kán mú jẹ ni ó yẹ kán fojú ẹ̀ hàn máa bó ni ó yẹ kán da lẹ́kùn ni ó yẹ kán pẹ́nu ẹ̀ dákẹ́ ni tó bá ti bí pọ́nrípọ́n gbá ẹ̀ dá gbìyànjú ẹ̀ wò wà á mọ̀ wípé èyí tí wọ́n fà tí ò já lọ́mọ ńlẹ́ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ni òtítọ́ ọ̀rọ̀ òun lèmi máa bá yín sọ and I'm going to hit it real hard it's not even hard enough tí ì rí nǹkan kan àṣẹjọ bẹ̀rẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ ṣe kí ni àṣẹjọ bẹ̀rẹ̀ ni òun rèé ṣe rí mo ewé gèlè yẹn this is just the beginning. It's far away from the end. Ẹ fẹ́ sọ̀rọ̀ sí oníṣẹ̀ṣe. Go and learn how to think. Once you're done thinking, then fúnra ara ẹ ló máa sọ̀rọ̀ pé ṣé o tó ẹni tó ń Ọbásanjọ́ má fọ̀ rárá ẹlẹ́nu ló lẹ́nu ẹ̀ tó bá wù ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ jẹ́ kán máa sọ̀rọ̀ jẹ́ kán máa sọ̀rọ̀ àkóríkò dà yín kí lẹ fẹ́ fi ṣe grandpa ràn mí I love you so much and you know what kí lẹ fẹ́ ṣe. Kí lẹ fẹ́ fi ṣe ẹ ti gbàgbé pé àgbàdo inú ògò ni ẹ̀yin fúnra ara yín náà lẹ mọ́ Ọbásanjọ́ tẹ sọ di àgbàdo tẹ wá fi sínú ògò mú ara yín tí wá sọ ara yín di adìyẹ wá yípo ògò yẹn fẹ́ mú jẹ báwo lẹ ṣe fẹ́ ṣe báwo lẹ ṣe fẹ́ ṣe tẹ fẹ́ mú àgbàdo tẹ̀yin fúnra ara yín mú tẹ sọ sínú ògò nígbà tẹ́yin jẹ́ èèyàn tẹ mú àgbàdo tẹ mú Ọbásanjọ́ tẹ sọ́dọ̀ àgbàdo ẹ sọ sí inú ìgò ẹ dé pa ẹ̀yin fúnra ara yín wá sọra yín dẹ̀dìyẹ ẹ wá tún wá bẹ ṣe máa má gbàdo inú ìgò jẹ ẹ rí pé ẹgọ ikú nìkan ló lè gbaṣọ lára ewúrẹ́ ẹ tí ì mọ mẹ̀mẹ́ ṣe bá ń bá yín sọ orí yín ń tele ẹ láàní regard ẹlẹ́nìkan ò bí wa èmi náà gbà pé mo jábọ́ látọ̀run ni tí mi ìbá jábọ́ látọ̀run báwo ni mi ṣe ní máa ṣe ní tí mo ṣe kò yẹ kí èèyàn kankan ní gọ́ọ̀tì yẹn láti bírú àwa ìsáyé
Ọbásanjọ́ ńlẹ́ ọmọ Lísàbí agbóǹgbò àkàlà ńlẹ́ bó ṣe yẹ kó o ṣe náà ló ti ṣe yẹn ó gbìyànjú ó kàn dùn mí pé ò bá ṣe jù bẹ́ẹ̀ lọ ni torí kò sí nǹkan kan tí wọ́n lè fi ẹ́ ṣe kò sí nǹkan kan tí wọ́n lè fi ẹ́ hàn wọ́n á sọ náà ni wọ́n á sọ wọ́n á gbẹnu dákẹ́ láàárín ọ̀sẹ̀ kan sí kejì nísìn nígbà tí nǹkan mi bá tún ṣẹlẹ̀ òpònú ni wọ́n á tún gbàgbé yẹn wọ́n á tún gbé nǹkan mi ṣe ìwọ fara mọ́ máa wò wọ́n má tiẹ̀ ṣe bẹ́ẹ̀ nípò orí wọn tí ó ti yé ẹ tí nǹkan mi wọ́n ponú gan-an wọ́n ponú bó ṣe ń wò wọ́n tán ń pariwo lórí social media yẹn orí social media bíi tèmi báyìí náà ni orí social media nìkan láti lẹ́nu a lè fa ẹja pẹ́rẹpẹ̀rẹ a ní agbára ju tá a ṣe ń ṣe yìí lọ yá ṣe tiwa kúrò bẹ́ẹ̀ láàárín ọ̀sẹ̀ kan ìwọ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́ni kílẹ̀ tó ṣú ní ìsìn wọ́n ti gbọ́rọ̀ ẹsẹ̀ gbẹ kan wọ́n ponú gidi gan wọn ò mọ núrò ṣé n tó bá dẹ̀ mọ núrò báwo ló ṣe fẹ́ wá solution kò sí ẹni tó bá ti ní olódodo èèyàn ẹnu ẹ̀rùn àfi kí wọ́n mú kí wọ́n lè pa kí wọ́n pa kí wọ́n yanjú ẹ̀ ìkà náà máa bá yín ó máa bá yé yín jẹ́ kanlẹ̀kanlẹ̀ ni ìkà ó máa ṣe ti yín mọ́ṣẹ́ ó máa ṣàlámọ̀ rí yín mọ́ tààrà ọmọdọ́mọ yín ló máa bá tiẹ̀ jẹ́ kanlẹ̀kanlẹ̀ ṣé lẹ́ẹ̀ja wèrè léèyàn ni ìsìn ilẹ̀ fẹ́ dá Ọbásanjọ́ lẹ́kùn ó ti bọ́ lọ́wọ́ yín tìró yẹ̀ lójú òkú tí ẹ̀ padà rí bá mọ́ dẹ̀ lè rí bá ọpẹ́lọpẹ́ irú àwa yìí tá a pọ̀ tá à ń ṣe bá a ṣe lè ṣe kíni bá a ṣe lè ṣe é kí gbogbo ẹ̀ lè bọ́ sójú ọ̀nà à ń sọ fún yín ẹlẹ́ẹ̀ni gbọ́ ó dìgbà tí pọ̀mọ̀pọ̀mọ̀ ètè ẹ̀ bá jẹ yín kẹ́ ẹ tó mọ̀ ó yẹ ká dá dúró àwa ò wà ní dúró dìgbà yẹn pọ̀mọ̀pọ̀mọ̀ ètè ẹ̀ tó fẹ́ jẹ yín yẹn á bá yín sún síwájú kí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ kí gbogbo nẹ́tíwọ̀kì jáàmù lára yín so that tí freedom yẹn bá dé ẹ lè appreciate ẹ̀ tí wọ́n bá pè yín báyìí lẹ́ẹ̀kan ẹ dáhùn ẹ̀mẹ́ 2 million tí ì rí nǹkan kan ẹ yé ké wáyò àlà o a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni ayọ̀ mi ń bọ̀ fẹ́ kán bá mi lọ mú ọmọ mi bọ́ọ̀sì máa tó gbèdé ayọ̀ mi ayọ̀ mi ní àkókò tí ìlú rẹ̀ ṣé bọ́ọ̀sì bèèrè ṣé kí ayọ̀ mi kí máa lọ àbí ẹ wò ó dàbọ̀ mú ọmọ mi fúnra mi.